Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ọlọ́run ẹ̀mí mímọ́ bí ó ti wà láti kọ́ ṣe ó bẹ ní ìsìn bẹ́ẹ̀ ló sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun. Àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Gẹ́gẹ́ bá ti mọ̀, èmi ni ìránṣẹ́ Ọlọ́run alààyè ẹni ìpè Olúwa Olúfẹ́mi ọmọ Bádébóyèga láti orílẹ̀-èdè Nàìjíríà. Yóò dára fún ọ. Lónìí mo fẹ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe darí mi ni o. Nípa ti ohun tí wọ́n ń pè ní ọkọ ọ̀run, májẹ̀mú ọkọ ọ̀run lọ́lọ́run ní kí n sì tẹ̀síwájú. Ọlọ́run ní òun fẹ́ bá ayé ẹnìkan pàdé níbikíbi tí o bá wà, nílé lóko ní òkè òkun ni, tó bá ti ní àǹfààní láti wo broadcast yìí yóò dára fún ọ. Ọlọ́run ní òun fẹ́ bá ayé ẹnìkan pàdé. Ọlọ́run ní kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí Ọlọ́run sọ ní broadcast èyí tí mo ṣe gbẹ̀yìn. Ọlọ́run ní kí n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ májẹ̀mú ọkọ ọ̀run. Wá tẹ́tí kó gbọ́ ìtàn yìí lára ìrírí mi nínú Ọlọ́run. Ní àkókò kan, nígbà tí mo fẹ́ fẹ́ arábìnrin tí Ọlọ́run fún mi, a ti bára pàdé, a dẹ̀ ti sọ mo gbà fúnra wa, a ti sọ mo gbà nítorí tí òun gan pàápàá sọ wípé Ọlọ́run ti bá òun sọ̀rọ̀ nípa mi. Èmi ní pé mi tí gbóhùn Ọlọ́run o, ṣùgbọ́n mo ní ìdìyàwó, mo ń wá ìyàwó. Mi tí gbóhùn Ọlọ́run o, but òun lóhun ti gbóhùn Ọlọ́run pé Ọlọ́run ní èmi lọkùnrin náà. A ti gbà fúnra wa, àti ìjọ ní ìbálòpọ̀. Ọjọ́ àkọ́kọ́ tí mo sùn tì í sílé ẹ̀, òun ti sùn. Bọ́lọ́run ṣe ṣí mi lójú nìyẹn. Mo ṣe rí ìránṣẹ́kùnrin kan nìyẹn. Ìránṣẹ́kùnrin yẹn ó dúdú bẹ́ẹ̀ mi náà ṣe dúdú yìí. Ó dé ìgò ṣakọ mended ni o, ìgò tán fi ń ṣakọ ni o, just ordinary sunshade glass, black. Ó de ó so tie, ó wọ shirt, ó dẹ̀ wọ trouser, ó de belly tó so tie. Mo wá rí i pé ó bu arábìnrin mi lọ́rùn sóde lé, bí ẹni pé ìránṣẹ́bìnrin yẹn jẹ́ lówó tó ń fẹ́ gba nǹkan ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀. Fún mi ní nǹkan mi, fún mi ní nǹkan mi. Bó ṣe bu arábìnrin mi lọ́rùn so nìyẹn. Mo wá rí bọ́n ṣe gbé ìran yẹn lọ nìyẹn. Mi ò lè sùn, mo ń wò ó. Kí ni ìtumọ̀ eléyìí? Ṣùgbọ́n nígbà tí ojúmọ́ tí arábìnrin yìí jí, mo jẹ́ kó farabalẹ̀ jí dáadáa tó ń ṣeré ẹ̀, ó jókòó. Mo wá ní arábìnrin wá. Nǹkan báyìí ni Ọlọ́run fi hàn mí tán. Aṣíjú mi mo dẹ̀ rí ìránṣẹ́kùnrin kan tó bu ẹ̀ lọ́rùn so. Tó ní kó fún un ní nǹkan òun, tó ń bu ẹ̀ lọ́rùn so bí ẹni pé ó jẹ́ ní gbèsè. Mo ní kí ló jẹ́ ọkùnrin? Kí ni nǹkan ọkùnrin tó wà lọ́wọ́ ẹ̀? Bó ṣe wọlẹ̀ títí nìyẹn, ó ní báwo lọkùnrin náà ṣe rí. Ó lóun ò jẹ́ ọkùnrin kankan ní nǹkan kan. Wọn ò jẹ́ obìnrin pàápàá ní nǹkan kan. Mo ní ọkùnrin o, mo rí ọkùnrin tó dúdú, tó lo ṣakọ mended, tó lo sunshade glass, tó so tie bí alákọ̀wé, ṣùgbọ́n ó bu ẹ̀ lọ́rùn so pé kó fún un ní bí ẹni pé ó jẹ́ ní gbèsè, bí ẹni pé ó jẹ́ ní nǹkan kan. Ó wá wọlẹ̀ títí, bó ṣe dìde nìyẹn, bó ṣe sọ̀kalẹ̀ nìyẹn, bó ṣe kọjá sí abẹ́ bẹ́ẹ̀dì nìyẹn, bó ìwọ́ pálí kan síta nìyẹn. Àwọn equipment tó máa fi ń bake cake, tó fi ń ṣe meat pie, tó fi ń ṣe àwọn sauces wọ̀nyẹn ló wà ńbẹ̀, ṣùgbọ́n ó wá mú káàdì kan jáde. Lára káàdì yẹn, picture ẹni tó ní káàdì yẹn wà lára ẹ̀. Bó ṣe fi hàn mí nìyẹn. Ó ní ṣé ẹni tí mo rí, ó ní ṣó jọ ẹni, ṣó jọ ọkùnrin. In fact, ẹ̀rù Ọlọ́run bà mí. Mo jẹ́ ẹnìkan tí ó yẹ pé ọ̀nà tọ́lọ́run gbà fi mú èmi, tọ́lọ́run dẹ̀ fi ń relate mọ́ mi. Ó ní agbára gan. Jẹ́ ká má waste àkókò torí afẹ́fẹ́. Bí ìránṣẹ́bìnrin yẹn ṣe fi fọ́tò yẹn hàn mí nìyẹn. In fact, ọkùnrin tí mo rí yẹn, òun gan ni. Aṣọ tó wọ̀ gangan lójú ìran yẹn, aṣọ tó wà lọ́rùn ẹ̀, òun ni. Ṣòkòtò tó wà nídìí ẹ̀, òun ni. Ó tún dégò yẹn náà, ó tún so tie. Bó ṣe dress yẹn ni mo ṣe rí lójú ìran. Àṣé fọ́tò ẹ̀ wà lábẹ́ bẹ́ẹ̀dì tí mo sùn sí. Bí mo sọ fún arábìnrin mi nìyẹn pé ọkùnrin tí mo rí ni. Bá arábìnrin mi ṣe pìtàn nìyẹn pé tán bá lóun ní relationship, pé relationship tóun ní nìyẹn kóun tó tún mọ̀ mí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tóun ti ní relationship ẹ̀.
ó lọ́kùnrin yẹn ó ní ó kọ ẹnu ìfẹ́ sóhun, wọ́n ti jọ sọ̀rọ̀, ó ti gbà fún, wọ́n ti jọ gbà fúnra, ṣùgbọ́n wọn tí jọ ní ìbálòpọ̀ rí. Wọ́n múra wedding ni tó fi wá tan òun. Ó máa ń fẹ́ bá ní ìbálòpọ̀, ṣùgbọ́n òun gẹ́gẹ́ bí ọmọ kìrìsìtẹ́nì tán bí nílé kìrìsìtẹ́nì gidi, ó ní pé ìgbà tán bá ṣe wedding, tán bá ṣe ìgbéyàwó náà tó máa ní ìbálòpọ̀. Gbogbo ọgbọ́n tí ọkùnrin yẹn dá láti bá ní ìbálòpọ̀ láì tí ì ṣe wedding, ìránṣẹ́bìnrin yẹn ń yẹ̀, wọn ò jọ ní ìbálòpọ̀. Ṣùgbọ́n ìgbà tó yá ni ọkùnrin yẹn ó dalẹ̀ arábìnrin yẹn, ó tán, ó travel, wọ́n dẹ̀ ti jọ dáwó pọ̀, ó tán, ó travel. Kó tó dé, ìgbà tí yẹn lọludé nílé bí ọ̀sẹ̀ méjì, kó tó dé, ìránṣẹ́kùnrin yìí, ọmọkùnrin yìí, ó ti ṣe wedding pẹ̀lú obìnrin míì. Invitation card wedding tó ṣe pẹ̀lú obìnrin míì, òun ni àwọn ọ̀rẹ́ ìránṣẹ́bìnrin mi wá mú nígbà tó wá darí dé. Wọ́n pa kí ló ṣẹlẹ̀? Bọ́dà Lágbájá ṣègbéyàwó ní ọ̀sẹ̀ tó kọjá, ó yà wá lẹ́nu pé ẹ̀yin kọ́, kí ni ẹ wo, wọ́n fún ní wedding invitation ẹ̀, àwọn agbọ̀ràn dùn. Wọ́n fún ní wedding invitation ẹ̀, ó ń keep ẹ̀ káàkiri. Ẹ gbọ́, mo wá bèrè lọ́wọ́ Ọlọ́run, kí ló wá fa ọkùnrin yẹn gangan ló jẹ arábìnrin mi ní gbèsè? Nítorí pé owó tán jọ ń dàpọ̀ tán fẹ́ fi ṣègbéyàwó ni ọkùnrin yẹn lọ fi ṣègbéyàwó pẹ̀lú ẹlòmíì. Ọkùnrin yẹn gan ló jẹ arábìnrin yìí ní gbèsè. Kí wá ló dé tí mo ń wo ẹlẹ́dàá àti ìṣẹ̀dá arákùnrin yẹn tó wá ń bu arábìnrin yìí lọ́rùn? Ọlọ́run ní májẹ̀mú àsopọ̀ wọn kò tí ì já. Ọlọ́run ní ìṣẹ̀dá ọkùnrin yẹn kò sí lọ́dọ̀ obìnrin tó fẹ́, ṣùgbọ́n ìṣẹ̀dá ẹ̀ wà lọ́dọ̀ arábìnrin tèmi. Ọlọ́run ní kí n di ọwọ́ ẹ̀ mú, kí n sọ̀rọ̀ jáde, kí n já májẹ̀mú burúkú yẹn, májẹ̀mú àsopọ̀ tẹ́lẹ̀, kí n já pẹ̀lú agbára òun àti orúkọ Jésù. Mo wá nawọ́ sí báyìí, ó wá di ọwọ́ mi mú. Mo wá bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ẹ̀yin ènìyàn mi, ṣe bí nítorí pé èmi jẹ́ àyànfẹ́ gẹ́gẹ́ bí ìwé Jeremáyà ni. Ó ní kí a tó dá ọ sínú ìyá rẹ, kí ìyá rẹ tó lóyún rẹ, ni a ti mọ̀ ọ́, ni mo sì ti yàn ọ́ gẹ́gẹ́ bí wòlíì fún orílẹ̀-èdè. Tí kì bá ṣe oore ọ̀fẹ́ ìpè Ọlọ́run, ṣe bí àbá kan fẹ́ra náà ni. Májẹ̀mú yẹn á dẹ̀ máa dààmú ìgbéyàwó, á dẹ̀ máa dààmú ilé. Ẹnikẹ́ni tó bá wà lábẹ́ májẹ̀mú àsopọ̀ ní ọ̀nàkọnà, bóyá o ti ní relationship kan rí tàbí rí ìkan àbí èkejì àbí ìkẹta rí kó tó di pé o wá fẹ́ ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ gangan, ó ṣeé ṣe ní ọ̀pọ̀ ìgbà 80% májẹ̀mú yẹn sì máa ń wà ń bẹ̀. Oore ọ̀fẹ́ làwọn kọ̀ọ̀kan tí ò bá ní sí ń bẹ̀ o. Òun ló máa ń fà á tó jẹ́ pé ẹni tó lọ fẹ́yàwó tàbí lọ fẹ́ ọkọ ń bò míì, ìṣẹ̀dá ẹni tó fi sílẹ̀, ìṣẹ̀dá ẹ̀ máa wà lára ẹni tó fi sílẹ̀. Ìṣẹ̀dá ẹ̀ kò ní tẹ̀lé lọ síbi tó ti lọ fẹ́, sí ẹni ẹlòmíì tó lọ fẹ́. Òun ló máa ń fà á tí ìgbéyàwó kì í fi dúró ní ọ̀pọ̀ ìgbà ní gbogbo ibi. Òun ló máa ń fà á tí ènìyàn máa lálàá pé òun ní àjọṣepọ̀ lójú oorun, nítorí ìṣẹ̀dá ẹni tó rò pé òun ti fi sílẹ̀ yẹn á máa wá. Ní ọ̀pọ̀ ìgbà gan, á máa gbé àwọ̀ ẹ̀ wá. Ní ọ̀pọ̀ ìgbà, á máa lo àwọ̀ aláwọ̀, á máa wá bá ní àjọṣepọ̀. Nítorí pé ẹ̀mí owú ni ẹ̀mí yẹn. Ó dàbí kéèyàn máa rí ọkùnrin tó wá ń bá ìyàwó ẹ̀ tó ń ṣe súrẹ́súrẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀, tó ń súnmọ́ ìyàwó ẹ̀, tó ń fẹ́ máa bá ìyàwó ẹ̀ ṣerékeré, tàbí tó fẹ́ máa bá ìyàwó ẹ̀ lòfẹ́, tàbí tó wá fẹ́ ìyàwó ẹ̀, kọkùnrin máa rírú nǹkan bẹ́ẹ̀, tàbí kóbìnrin máa rírú nǹkan bẹ́ẹ̀, pé obìnrin kan wá ń bọ́kọ ń ṣaṣọ, wá máa ń fọ́kọ. Ẹ̀mí owú ni irú àwọn ẹ̀mí yẹn. Tó bá rí i pé ìwọ lọ fẹ́ ìyàwó, òun nínú ẹ̀mí tó wà yẹn á máa jowú, nítorí pé ìṣẹ̀dá ẹ̀ kò fi ẹ́ lẹ̀, ó ń rí ẹ, ìwọ ló rí. Ìṣẹ̀dá yín ò fira lẹ̀. Nǹkan tó ń pè ní májẹ̀mú ọkọ ọ̀run nìyẹn. Òun ni tán bá ti ní èèyàn lálàá
tó ń ní àjọṣepọ̀ kéèyàn dẹ̀ máa lálà àjọṣepọ̀ wọ̀nyí, ó ń ba ọ̀nà èèyàn jẹ́, ó ń da ọ̀nà èèyàn rú, ó ń da ìgbéyàwó rú, ó ń da lérú ni. Nítorí náà ẹ̀mí owú ni ẹni tí ẹ̀mí tó ń fẹ́ ẹ yẹn ó ń jowú ẹni tó ń fẹ́ ẹ lójú ayé, a máa dalé ẹrú. Ẹni tó ń fẹ́ ẹ lójú ayé gan ẹ̀mí owú yẹn á máa dọ̀nà ẹ̀rú tó yẹ pé kò ní rí ṣe títí gbogbo ọ̀nà tá fi lé ẹ síta tí ìgbéyàwó yẹn á fi dàrú lá máa wá. God bless you. Kí wá lọ̀nà àbáyọ? Ọ̀nà àbáyọ ni pé ó tọ wòlíì rẹ lọ, ó bá wòlíì rẹ sọ̀rọ̀, wọ́n ó bá ọ ṣe kí ni, wọ́n bá ọ ṣèrà padà, a ó rà ọ padà, a ó fà ọ jáde nínú májẹ̀mú yẹn gẹ́gẹ́ bí èmi ṣe pẹ̀lú ìránṣẹ́bìnrin mi nígbà yẹn. A mà ṣe bẹ́ẹ̀ kó tó di pé a fẹ́ra. Láìjọ ní àjọṣepọ̀ nìyẹn o, láì tí ì ní ìbálòpọ̀ tírú yẹn ti ṣẹlẹ̀. So májẹ̀mú àsopọ̀ kò dìgbà tẹ́ bá ṣe wedding kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ìjọ tẹ́ bá ti jọ gbà fúnra báyìí tí ọkọ ní I love you, mo fẹ́ máa fẹ́, tíyàwó ní okay, òun ti gbọ́, òun gbà, tẹ́ẹ̀dẹ̀ tíjọ fi sínú ìṣe, bẹ́ẹ̀ tí ẹ̀ tíjọ ní àjọṣe, bẹ́ẹ̀ tíjọ ní ìbálòpọ̀, tẹ́ẹ̀ bá tí lọ sórí pẹpẹ kan so yín bọ̀, májẹ̀mú àsopọ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Májẹ̀mú kan so yín bọ̀ lórí pẹpẹ, májẹ̀mú marriage nìyẹn, not wedding, not àsopọ̀. Ó yàtọ̀ sí marriage. Marriage ni pé ìgbéyàwó, wọ́n ṣe gbogbo ìlànà ẹ̀, tẹ́ fi nílé, tẹ́ fi ṣe gbogbo ẹ̀. Ìmọ̀ májẹ̀mú àsopọ̀ ó lè wáyé láàrin ọkùnrin sọ́kùnrin, ó lè wáyé láàrin obìnrin sóbìnrin, ó lè wáyé láàrin ilé èèyàn àti àdúgbò, ó lè wáyé láàrin ìlú àti ìlú, ó lè wáyé láàrin orílẹ̀-èdè méjì. Májẹ̀mú àsopọ̀, covenant. Tó bá dẹ̀ ti wáyé bẹ́ẹ̀ yẹn, ìjọ tá a bá ti ṣe, ìjọ yẹn ló bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ẹ̀mí. Òun lọ́pọ̀lọpọ̀ ò mọ̀, tó ń da ilé rú, tó ń dọ̀nà rú, tó ń ba ayé jẹ́, tó ń da ilé rú, tó ń da. Nítorí pé májẹ̀mú àsopọ̀, ẹ̀mí owú tó ń bá ẹ jà, tó ń lé ọ kiri, ó ń jowú, ẹni tó ń fẹ́ kò ní jẹ́ ká yé ẹ rójú, ìwọ gan tó ń fẹ́ kò ní jẹ́ ká yé ẹ rójú. Lórúkọ Jésù, ayé rẹ yóò rójú, ó ṣe rere. Níbikíbi tí o bá wà, bá mi share broadcast káwọn ẹlòmíì náà kán tún jẹ àǹfààní ẹ̀, ó ṣe rere o. Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, tó fẹ́ pè mí, tàbí o ní ìbéèrè lórí ọ̀rọ̀ yìí, tàbí irú nǹkan yìí ó ń ṣẹlẹ̀ sí ọ nítorí pé Ọlọ́run ló fẹ́ bá yí ọ̀pọ̀ ènìyàn pàdé, ló fi ní kí n sì tẹnu mọ́. Tó bá fọ̀ sírú kàtígórì wọ̀nyí, lórúkọ Jésù pé nọ́mbà mi +234 7037 993902 +234 7037 993902. So lọ hàdẹ̀ sí WhatsApp ní o, kó o fohùn sílẹ̀ fún mi lórí WhatsApp. Àwọn èèyàn máa ń pọ̀, ìgbà tó bá kàn ẹ máa dá ẹ lóhùn tá tẹ́ ẹ lọ́rùn, máa fún ẹ ní attention tí ọ̀rọ̀ ẹ máa fi ní solution. God bless you. Ó ṣe rere o, ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù.